ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń wo ṣàlàáfíà lẹ́wà mo kágò kí n tó wọlé o ṣára le sọ́ọ̀dẹ́dùn ẹ̀kú àmójúbà mi àkó àsìkò yìí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́mọba wípé ojú tún rójú ẹ̀mí tún rẹ̀mí lọ́sẹ̀ yìí ẹ gbúròó láabi sí mi èmi náà gbúròó láabi sí yín elédùmarè àsọpẹ́ ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ ọ̀mọ̀wé kọ́láwọlé ládòkè àtúntìdé o ẹ ṣeun àní dààmú àkàgbádùn lítírésọ̀ yorùbá òun la pètò yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ nípa àtìpín láti fọ́n káàkiri àgbáyé lọ́sẹ̀ tó kọjá ẹ ṣé o sàdánkátà yín rèé mo lù yín lọ́gọ ẹnu ojú ìtìná alẹ́ ojú òní tì yín ojú òní tèmi náà ojú òní ti ẹnìkankan nínú wa torí pé gbogbo wa la nípa àtìpín láti máa fọn rere èdè yorùbá sàdánkátà yín rèé o mo fi ròyọ̀ yín bẹ́ńbélé mo fi ròyọ̀ yín ẹ mọ̀ tún jẹ́ oṣù yín lọ́sẹ̀ yìí bí mo ti ń ṣe ètò yín lẹ̀ ń wò mí bí àṣà àwọn olóyìnbó wọn ní live and direct ẹ tún fọn káàkiri ayé kó kárí ilé kó kárí oko gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí lẹ́yìn tí mo parí ètò lọ́sẹ̀ tó kọjá ẹ ṣé o mo lù yín lọ́gọ ẹnu káàkiri ibi tẹ́ ẹ ti pè mí káàkiri àgbáyé ẹ ṣé mo lù yín lọ́gọ ẹnu ojú etí náà alẹ́ ojú òní ti gbogbo wa mo tún dé lọ́sẹ̀ yìí o ẹ mọ̀ pé abala méjì lètò yìí pín sí fáǹfààní ẹ̀yin tẹ́ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ abala àkọ́kọ́ à ń gbára wa ní ìmọ̀ràn bí èèyàn ṣe ń rìn nínú ayé tí kìí fi jìn sọ́fìn abala ìkejì láti ń ka lítírésọ̀ yorùbá ní pápápá tẹ́yẹ sọ́kà ká má bàa dé ìnàpinnu kí ni a fi gbára wa nímọ̀ràn lábala ìmọ̀ràn ẹ mọ́ gbàgbé wípé bẹ́ẹ̀ ṣe ń wò mí ní facebook yìí ẹ tún lè wò mí ní youtube ìkànnì tẹ́ lọ @Kọ́lá Ládòkè ìnìkànnì tẹ́ lọ ní youtube tó bá jẹ́ tiktok @akọ́láwọlé bẹ́ẹ̀ bá sì fẹ́ pè ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn odi tí kìí ṣe lórílẹ̀‐èdè amẹ́ríkà táwa wà yìí +1 202 380 8501 +1 202 380 8501 ẹ̀jẹ̀ àtẹ̀ iwájú kí ni tá a fi gbára wa nímọ̀ràn ó gbà kíyèsí kí ni mo sọ mo ló gbà kíyèsí kí ló gbà kíyèsí ìgbésí ayé ọmọ ẹ̀dá gbà kíyèsí bí èèyàn ṣe ń rìn nínú ayé ó gbà kíyèsí ìgbésẹ̀ kálukú nínú ayé ó gbà kíyèsí èèyàn abìdí yànyàn èèyàn abirun dúdú lórí ó gbà kíyèsí èèyàn tí wọ́n fẹ̀jẹ̀ sínú tí wọ́n tutọ́ funfun jáde ìwọ sì mọ̀ rò wípé èèyàn rèé èèyàn tán bí inú bá ṣe é sí bí igbá ni ẹ̀bá mọ tí ń bẹ níkùn kó wá ọ̀ká pamọ́lẹ̀ ṣèbé ní ń bẹ níkùn ẹlòmíì tó jẹ́ wípé wọ́n ò rí ọ wọ́n ò rẹ́rìn sí ọ èrò ibi ní sì ń bẹ nínú wọn sí ọ abílẹ̀ ayé tá a wà yìí kọ́ níbi tẹ́gbọ́n ti ń pàbúrò níbi tọkọ ti ń paya níbi táya ti ń pọkọ níbi tọmọ ti ń pàyà níbi tí ìyá ti ń pọkọ níbi tí ọmọ ti ń pa bàbá nítorí owó àbí nítorí àwọn nǹkan míì ó gbà kíyèsí gbogbo ẹ̀yin tẹ́ ń láǹfààní láti gbọ́ mi ẹ jẹ́ á máa kíyèsára o ẹ jẹ́ á máa kíyèsára o èèyàn ò ṣe é danú dé o èèyàn ò ṣe é fọkàn tán o ẹ mọrúfẹ́ ẹni tẹ́ ẹ máa danú dé ẹ mọrúfẹ́ ẹni tẹ́ ẹ máa fọkàn tán ó gbà kíyèsí ọmọ ìyá gan-an èèyàn gbọ́dọ̀ kíyèsí àbílẹ̀ ayé tá a wà yìí kọ́ níbi tí ọmọ ìyá tó ti ń pọmọ ìyá ẹ̀ nítorí owó nítorí dúkìá ó gbà kíyèsí níbi tí ọmọ ọṣẹ́ ti ń pọ̀gá rẹ̀ nítorí ipò
kọ́gà rẹ̀ ó lè kúrò níwájú kóun ó lè ráyè bọ́ bẹ̀. Ó gbà kíyèsí kí tiẹ̀ wá ní làlà kókó fẹ̀fẹ́ wá nílé ayé ìkan tó jẹ́ wípé a máa jìnra wa lẹ́sẹ̀ bó o bá o pa bó o bá o bù ú lẹ́sẹ̀ á wò ó gbogbo rẹ̀ ò jẹsẹ̀ mẹ́fà náà lọ. Ó gbà kíyèsí àní lọ́pọ̀ ìgbà tí mo bá wò réré ayé tí mo bá wo ìgbésẹ̀ àwọn ọmọ adarí hunrun nínú ayé bí wọ́n ti ń ṣe kìràkìtà ẹ̀rín apamí máa wò wípé ṣé kò jù báyìí náà lọ. Ó gbà kíyèsí ẹlòmíì lẹ́ẹ̀rí lónìí tẹ́ ẹ̀ ní rí lọ́la mọ́. Bẹ́ẹ̀ bá sì béèrè pé lágbájá ńkọ́ wa, ó ti kú, ó ti kú, kí ló pa á? Ọmọ sùn ni ò jí mọ́. Wọ́n mọ̀ lórìn ló fẹsẹ̀ kọ̀. Ìjàmbá ọkọ̀ mọ̀ ni. Ó gbà kíyèsí ìrìn àjò wa nú ayé. Ó gbà kíyèsí o. Ẹ jẹ́ a máa fura, ẹ jẹ́ a máa ṣọ́ra, ẹ jẹ́ a máa kíyèsọ́rọ̀ wa. Ipò kan nìwọ wà tó rò pé nìkan ò sí mọ́. Ẹ rí i pé mo máa ń tẹnu mọ́ eléyìí. Ó gbà kíyèsí. Àbẹ́ẹ̀gbọ́, ó gbà kíyèsí o. Gbogbo ìgbésẹ̀ wa tá à ń gbé nínú ayé ẹ jẹ́ á kíyèsára o. Ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ fẹlá, ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ ní kò sírú òun, ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ rí ẹ̀rí báwa ṣe rí lónìí, ẹ̀rí mímọ̀ ṣe wa ni. Ó gbà kíyèsí. Ẹ jẹ́ á máa kíyèsára nínú gbogbo ìgbésẹ̀ wa. Káfì kan kún káyọ̀ kan kúrò. Ó gbà kíyèsí. Àbẹ́ẹ̀gbọ́, ó gbà kíyèsí o. Bí èèyàn bá ti ní eléyìí lọ́kàn wípé gbogbo ìgbésẹ̀ mi nínú ayé ó gbà kíyèsí, gbogbo òrìn mi ó gbà kíyèsí, èèyàn ò ní ṣe ẹsẹ̀ gbé o. Lábala tibẹ̀ ó tán lẹ́nu, ó kùnkùn. Ẹ jẹ́ á lọ síbi tá a ti ń ka lítírésọ̀ Yorùbá. Ìwé wo là ń kà? Ẹ̀yin ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́. Ògbójú ọdẹ nínú igbó irúnmọlẹ̀. Ẹ rí i pé mò ń tẹnu mọ́ iṣẹ́ tó ń fọ̀ lẹ́yìn ikú. Òun ni ìwé yìí. Ta ló kọ ọ́? Olóògbé D.O. Fágúnwà. Òun ló kọ ìwé yìí. Ẹ rí i pé níbi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá, mo ní àwọn ògbójú ọdẹ wọ́n ti lo ọjọ́ kejì wọn lọ́dọ̀ Ìrágbèje nílé olójúlé méje. Ó tún ti bẹ̀rẹ̀ ìtàn míì, ó ti ń sọ fún wọn. Ìrágbèje ó ń sọ fún wọn nípa àwọn aláṣejù bàbá àṣetẹ́. Ẹ̀tẹ́ tí bá èèyàn tó bá láṣejù, òun ló ń ṣe àkàwé rẹ̀ fún wọn. Èèyàn ò gbọ́dọ̀ láṣejù nínú ayé o. Ó gbà kíyèsí kí èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé ilẹ̀ ń yọ̀. Ó gbà kíyèsí. Ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ nù, bóyá kí n padà sẹ́yìn díẹ̀ kí n wá jó gbogbo ìmúra wọn. Kò ní ìfẹ́ rẹ mọ́, wọn kò sì ní kà ọ́ sí. Wọn ò ní rí ọ pé èèyàn rere ni ọ́. Ènìyàn burúkú ni wọ́n máa pè ọ́. Bí nǹkan rẹ bá sì ń bàjẹ́ ní ọjọ́ mìíràn, kò ní sọ wípé òun mọ̀ ọ́ rí. Ibi tá a ti dánu dúró níjẹ̀jọ́ nù. Ẹ jẹ́ á tẹ̀síwájú fún ti alẹ́ yìí. Síbẹ̀síbẹ̀, mo fẹ́ kí o mọ̀ pé ìyàtọ̀ wà láàrin àṣejù àti ìpinnu rere. Oníkúlùkù ni ó mọ̀ pé rere yàtọ̀ sí burúkú. Ẹlẹ́dàá ti fúnni ní àǹfààní. Nítorí náà, bí o bá ti pinnu ohun rere kan, bí ẹgbẹẹgbẹ̀rún ènìyàn tilẹ̀ ń sọ pé kí o má ṣe é, má ṣe sọ pé o rí wọn. Bí wọ́n tilẹ̀ ń pè ọ́ lórúkọ burúkú, kì í ṣe orúkọ rẹ ni wọ́n fún ọ. Ènìyàn rere ni ọ́. Ìgbà tí nǹkan rẹ bá yọrí sí rere, àwọn tí ó ti ń bú ọ yóò máa yìn ọ́. Àwọn tí kò kà ọ́ sí yóò sì máa bu ọlá fún ọ. Nítorí náà, ọgbọ́n ni ayé gbà. Èrò ní gbogbo nǹkan. Fi èrò sí èrò ara rẹ. Mọ títọ́ ní títọ́. Mọ yíyẹ ní yíyẹ. Má ṣe nǹkan bí aláṣejù. Má sì hùwà bí aláìnírọ̀rí. Mo fẹ́ láti fi ìtàn kékeré yìí kí ara mi lẹ́yìn nísinsìnyí kí ẹ bá lè rí ìgbẹ̀yìn.
aláṣejù kedere. Ó ṣe nígbà kan kìnìún wà nínú igbó kan, òun nìkan ni ó sì jẹ́ kìnìún níbẹ̀. Nínú igbó náà, kìnìún yìí kò fẹ́ máa ṣe làálàá kí ó tó máa rí oúnjẹ òòjọ́. Nítorí èyí, ó pe gbogbo àwọn ẹranko tí ó wà nínú igbó náà jọ. Lọ́jọ́ kan, ó sì bẹ̀rẹ̀ sí bá wọn sọ̀rọ̀. Ó ní, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín o fún dídá tí ẹ dá mi lóhùn ní pípè tí mo pè yín lónìí. Ó fi hàn pé ẹ mọ̀ pé èmi ni ọba yín. Ẹ̀yin náà mọ̀ pé èmi kì í ṣe ìkà ọba rárá, nítorí bí ó tilẹ̀ jẹ́ wípé mo pa díẹ̀ nínú yín rí. Síbẹ̀síbẹ̀, mo fẹ́ kí ẹ mọ̀ wípé kì í ṣe ìfẹ́ inú mi o. Oníkúlùkù ni ẹlẹ́dàá fún ní oúnjẹ tirẹ̀ láti jẹ. Gbogbo wa sì mọ̀ pé ebi kì í wọnú kí ọ̀rọ̀ mi ó tún wọ̀ o. Ẹlòmíràn nínú yín a máa jẹ ewéko, a sì máa ní ìtẹ́lọ́rùn. Ẹlòmíràn kẹ̀, èso igi ní í jẹ. Bákan náà, a kò ní ṣàìrí bí ọ̀gbẹ́ni Agílíntí máa ń jẹ ẹran. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀, ara yín ni wọ́n ti máa jẹun o. Níwọ̀n bí ó sì ti jẹ́ wípé mo ní ìfẹ́ yín. Mo dá ní ìmọ̀ràn wípé kí ẹ kúkú ṣètò kí ẹ̀yin tìkára yín máa tọ̀ mí wá lọ́kọ̀ọ̀kan fún pípa jẹ. Nítorí ètò bẹ́ẹ̀ yóò fún oníkúlùkù láàyè àti mọ ìgbà tí ikú yóò kan òun. Ẹni tí ikú rẹ̀ bá sì ti súnmọ́ yóò mọ̀ bí òun ó ti ṣe lọ ṣètò ilé rẹ̀ àti ìgbà tí òun yóò kú. Pẹ̀lúpẹ̀lú, ẹ̀yin náà rí i pé bíbú ni èmi máa ń bú nígbà tí ebi bá dé sí mi. Kò sì sí àní-àní pé ìjayà ńlá ni igbe mi máa ń jẹ́ fún yín. Bí ètò bá ti wá kan olúkúlùkù mọ ìgbà tí ikú kan òun tí ó tọ́ sí òun, yóò wá sí ọ̀dọ̀ mi fúnra rẹ̀. Èrú kíké bẹ́ẹ̀ kò ní í sí mọ́. Ẹranko tí ó bá sì kú yóò máa gbádùn ní tiẹ̀. Ó jẹ́ èyí tí mo rò tí mo sì pè yín pé kí n fi tó yín létí o. Lẹ́yìn tí kìnìún sọ ọ̀rọ̀ rẹ̀ yìí tán, ó pa èsì jẹ o. Ní ìkẹyìn, ìkookò dìde, ó wípé, ẹ kú ìjókòó ẹ̀yin jàmọ́. Mo kíyèsí ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tí ọba sọ. Ó sọ̀rọ̀ nípa irú oúnjẹ tí oníkálukú máa ń jẹ. Mo sì rò pé kókó ọ̀rọ̀ ni ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n nǹkan tí mo rí tí ó dára jù lójú tèmi tí a bá ṣe bí a bá máa ṣe ètò àti máa wá sí ọ̀dọ̀ ọba ní ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo ẹranko igbó ni yóò máa ní láti wá. Nítorí ẹranko bíi tèmi, n kò rò pé ẹran tí ọba ń jẹ ju tèmi lọ. Nítorí bí mo ti ń jẹ ti oko, bẹ́ẹ̀ ni mò ń jẹ ti ilé. Ọjọ́ tí mo bá sì ṣàìfi ẹnu ba ẹran àgùntàn, n kò mọ bí ti rí ní ojú mi. Nítorí náà, èmi rò pé bí ìdámẹ́ta àwọn ẹranko bá wá sí ọ̀dọ̀ mi tí àwọn yòókù ń tọ ọba lọ fún pípajẹ, ọ̀ràn náà yóò dára tó bẹ́ẹ̀ tí orúkọ ọba kò ní parẹ́ nínú igbó wa yìí láéláé. Ó jẹ́ èyí tí èmi rí níbẹ̀ o. Lẹ́yìn eléyìí ni ẹkùn dìde. Ó wípé, kábíyèsí ọba o, ọ̀rọ̀ tí ẹ mú wá síwájú wa ọ̀rọ̀ tààrà ni. Èyí tí ọ̀gbẹ́ni ìkookò náà sì sọ wà níbẹ̀. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ sọ kí gbogbo àjọ mọ̀. Èyí ni pé bí a bá ní láti máa mú ọ̀ràn náà bí ìkookò ti ṣe mú, kò sí àní-àní pé bóyá ẹranko fi máa kù sílẹ̀ fún ọba. Nítorí bí ìdámẹ́ta àwọn ẹranko bá ní
láti lọ sí ọ̀dọ̀ ìkookò, mo rò pé ó tọ́ kí ìdajì máa wá sí ọ̀dọ̀ mi, nítorí bí ó bá ti di pé kí a pa ẹran ní ìkookò kò lè ṣe tó mi o. Bí ó bá sì jẹ́ pé ti kí a yára ni, ṣàṣà ẹranko ni ó lè yára jù mí lọ. Bí ó bá sì ṣe pé ti ẹwà ni, ẹ̀yin náà rí i pé n kò rẹ̀yìn rárá, nítorí bí dúdú ti ń bẹ lára mi, bẹ́ẹ̀ ni funfun ń bẹ o pẹ̀lú. Mo rò pé bí a bá mú ti àwọn ọ̀gbẹ́ni Àgbọ̀nrín àti Egbin kúrò, ṣàṣà ẹranko ni ó dára jù mí lọ. Bí ó bá sì jẹ́ ti pé kí a sọ̀rọ̀ nípa ti ẹ̀rù, mo mọ̀ pé adé nìkan ni ọba fi jù mí lọ o, nítorí kò sí ọmọdé ẹranko tí wo ojú mi lẹ́ẹ̀mejì, èèwọ̀ ni. Nípa ti bẹ́ẹ̀, nípa ti pé à ń jẹ ẹran ilékẹ̀, mo sì ń jẹ odidi màálù tán, n kò mọ̀ pé mo jẹun. Kí ni mo máa fi àgùntàn ṣe? Nítorí èrò mi ni pé kí gbogbo àwọn tí ó jẹ́ olóyè nínú wa má ṣe wá sí ọ̀dọ̀ ọba fún pípajẹ. Àwọn bíi ọ̀gbẹ́ni Erin, Àjànàkú tí mi gbó kìjikìji nítorí balógun ní í ṣe, àti irú èmi yìí náà, ẹkùn olóòlà-ejù ẹ̀rù jẹ̀jẹ̀ tí bá ọmọ kékeré lẹ́rù. Ọ̀gbẹ́ni ìkookò náà lè ṣàìwá nítorí igbá kẹrin ọba ní í ṣe. Bí ó bá ti kúrò ní ti àwọn tí mo dárúkọ wọ̀nyí, gbogbo àwọn ìyókù ni yóò wá sí ọ̀dọ̀ ọba fún pípajẹ. Mo sì rò pé ó yẹ kí a yan kọ̀lọ̀kọ̀lọ̀ kí ó to orúkọ gbogbo àwọn tí yóò máa wá sí ọ̀dọ̀ ọba sínú ìwé, tó bẹ́ẹ̀ tí oníkálukú yóò fi mọ ìgbà tí wíwá kan òun. Kò sì sí àní-àní pé kọ̀lọ̀kọ̀lọ̀ kan kò sí níbẹ̀, àti pé kọ̀lọ̀kọ̀lọ̀ yóò ṣe ètò náà dára, nítorí ọlọ́gbọ́n ní í ṣe. Ẹ kú àpérò náà o. Lẹ́yìn tí ẹkùn sọ eléyìí tán, erin kí lẹ́yìn. Gbogbo àwọn ẹran ìyókù wọ́n sì gbáhó erin. Nígbà tí kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ̀rẹ̀ sí to orúkọ ara rẹ̀ ni ó tò ṣáájú, tí ó sì tó ti àwọn yòókù tẹ̀lé. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Ibi tá a ti dánu dúró yìí láti tẹ̀síwájú lágbára lọ́wọ́ Elédùmarè tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ láǹfààní láti pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ +1 202 380 8501. Bí mo ti ń ṣe ètò ilẹ̀ ń wò mí níbikíbi tẹ́ ẹ bá ti ń wò mí, mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ jẹ́ á pín kó kárí ilé, kó kárí oko. Àwa náà ṣe tiwa níbẹ̀ nù. Àwa náà ṣe ìgbélárugẹ èdè Yorùbá nù. Ojú kì í ti ná alẹ́ bí mo ti ń sọ o. Ojú ò ní tì yín, ojú ò ní tì mí, ojú ò ní ti gbogbo wa bá a ti ń ṣe bẹ́ẹ̀ títí ọ̀sẹ̀ tó ń bọ̀, tá a tún láǹfààní láti pàdé lágbára lọ́wọ́ Elédùmarè. Tiyín ní tòótọ́, ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Ire o.